Ire gbogbo dilé Ifẹ̀ àbùrẹ̀ níbi tójúmọ́ ti ń gbé mọ́ wá ẹ̀yin ṣàlọ́ máa dádé owó rẹ̀ mọ́ nílé olórí aládé gbogbo ìpè Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀. A ò gbọ́dọ̀ dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni, a ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni. Kò ga kó o bẹ̀rẹ̀ là ń kí wọ́n nífẹ̀ẹ́ Òǹtólú. Tá a bá kọ́ba nífẹ̀ẹ́ bá a bá ba búbú ẹ̀bọ̀ lọ́mú ní olúwa rẹ̀ ṣe. Èmi ti kọ́ba nífẹ̀ẹ́ mo lagun torọ́ba lónìí ṣẹ́ṣẹ́ fún. Ìran adùn ni ó ní àwọn papá ńlàdọ̀ ọ̀pá dárí ilá ọ̀pá ládọ̀ kan èyí gbé fóòṣà ọmọ bóòṣà ràrọ̀ agẹmọ lèmi ò gbé fún ọmọ agẹmọ tó ti kékeré pọ̀ láàyè yan ǹlẹ́ o ọmọ olódò kan ò téréré ọmọ olódò kan tààrà ọmọ olódò tó ṣàn wéréke tó lọ ṣàn wéréke ó dá ìkùlé ló dá bàtà onípele kan ò gbúdọ̀ mú ìran akàbàjà kan ò gbúdọ̀ kú bẹ́sẹ̀ ìkìdá oníṣọ̀bọ̀rọ̀ ní òmùmí odò náà gbẹ ṣọ̀bọ̀rọ̀ ni wọ́n kó máa bá lábẹ́ ojú rí abẹ́sà lórúkọ ní jẹ́ ilẹ̀kùn 18 tọ́ni ìfẹ́ kì í jọ́sí tó bá bá sílé àtẹ̀sóde ọgbọgba ní ṣe onílù kan bàbá ti rí bá ẹ̀yin lọmọ onílù kan bàbá ti rí bá ọmọ onílù kan ìlú kan tá a fàwọ̀ ẹkùn ṣe ń jọ́sí àkìtì pé tí erin ni wọ́n ń ṣọ̀sán rẹ̀ onípele kan ògùdọ̀ jó ìran kàbàjà kan ògùdọ̀ yọ̀sẹ̀ kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ ní ojú olùná yalé nílé bàbá tó bí yín lọ́mọ abutẹ́ni nìyí ọmọ aṣọ ìkẹyọ̀.